Hello. Hello, bọ̀dá Yinka, ẹ káàárọ̀ sir. Ṣàlàáfíà lẹ wà? Yinka báwo ni? Mo wà o. Mo fẹ́ kẹ́ explain nǹkan tó ṣẹlẹ̀ because just like mo ṣe bá yín sọ pé àwọn oníṣẹ̀ṣe everybody wọ́n ń para. So ẹnu oníkàndẹ̀ là ń gbọ́ pọ̀. Mo kàn fẹ́ kẹ́ jẹ́ káwọn èèyàn mọ what happened. Nǹkan tó ṣẹlẹ̀. Then wọ́n ní kẹ́ gbé ojú nǹkan síta. Is there any òfin tó guide yín láti má lè present ojú àwọn èèyàn? So but ẹ kọ́kọ́ explain nǹkan tó ṣẹlẹ̀ náà. Oṣegun Yinka, thank you very much. Well, fún àwọn tó ń gbọ́ for the first time. Ẹ dárúkọ yín, ẹ dárúkọ. Orúkọ mi ni Yinka Ayefẹlẹ, olórin tí mò ń kọrin gospel music, and as well as a broadcaster, a trained journalist. I've been in mo ti ń kọrin, mo ti ń sọ̀rọ̀ lórí rédíò kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ orin. Iṣẹ́ rédíò ló sọ mí di olórin. Radio Nigeria Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ ní 1989 gẹ́gẹ́ bí oníròyìn àti agbóhùnsáfẹ́fẹ́. Mo dẹ̀ mọ òfin tó de à ń sọ̀rọ̀ lórí rédíò. Mo mọ òfin tó rọ̀ mọ́ iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Kó tó di pé rédíò ya bó ṣe yà ọdún 7 ni mo fi vie fún àti gba license kí n tó lè bẹ̀rẹ̀ rédíò. FRCN, Federal Radio Corporation of Nigeria Training School lẹ́kọ̀ọ́ ni mo ti gba ìtọ́ni gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́. Now, ìgbà tí mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ rédíò ti tèmi personally, mo bẹ̀rẹ̀ látòrí internet. Àwọn ará ìlú òyìnbó lè attest sí pé I'm the first Nigerian láti bẹ̀rẹ̀ internet radio ní Nigeria. And nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo ní gbogbo àwọn tí mo lè tọ́ka sí pé èmi ni mo bẹ̀rẹ̀ rédíò wọn. Tó 2, 3, 4, 5 ní Nigeria yìí. Oríyọmí Hamzat was working with me. Àgídìgbò, èmi ni mo ṣí Àgídìgbò. Nínú ọ́fíìsì mi ni mo ti ṣí Àgídìgbò lọ internet radio. Èmi ni mo bẹ̀rẹ̀ nígbà tó Oríyọmí wà lọ́dọ̀ mi. Inú mi dẹ̀ dùn ibi tí kálukú bá délé nítorí ojú ọ̀run tẹ́yẹ fò láì fara kanra wọn. It's my joy and my glory pé at least máa ń fẹ́ kí èèyàn dìde. I like being part of success story. Now, ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ àwọn bàbá wa àtàwọn ìyá wa nínú ìṣẹ̀ṣe. Kò sẹ́ni tó bẹ̀ kó fọwọ́ padà àwọn ìṣẹ̀ṣe lójú o. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí nígbà mo wà kékeré, ilé ni mo dàgbà sí. Mò ń gbégún o. Mò ń gbégún dáadáa. Mo ń gbégún nígbà tí mo wà ní kékeré. Mo gbégún àgbégún eru. Ẹni bá lọ sípò ti Èkìtì níbi tán bí mi sí á mọ̀ pé ọmọ yá ò rí dùtè. Ọmọ yá ò rí dùtè. Kó béèrè pé ọmọ yá ò rí dùtè. Ọmọ Ìpó ti Èkìtì ni mí. Mo dẹ̀ mọ̀ tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Ẹni tí à ń sọ̀rọ̀ yìí, ó kàn dùn mí pé àwọn èèyàn máa mú àwọn ọ̀pọ̀lọpọ̀ máa mú ọ̀rọ̀ lórí. Wọn kì í mọ ìdí ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀. In fact, mo wà forced láti lọ post fídíò yẹn sìn. Mo ti post ẹ̀ sí Facebook, sí orí YouTube page mi. Mo fẹ́ post ẹ̀ sórí Facebook, ó lè easier fún a lot of people láti wò. Ọ̀rọ̀ owó kọ́ leléyìí, kì í ṣọ̀rọ̀ owó. But integrity, mo cherish orúkọ mi àtorúkọ ilé iṣẹ́ tí mo dá sílẹ̀ gan-an. Máa sọ pé mo jìyà orúkọ ẹnìkan mi lè jẹ́ kí ẹnìkan kọ̀ọ̀kan kó ti orúkọ mi mọ́nú rẹ̀. And ẹ bá ṣàkíyèsí mo máa ń sá fún scandal gan rẹ̀ lè sọ pé wọ́n sọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ wọ́n ṣe kí nìkan yàtọ̀ fúngbà tí Erelú tí mi ò rí rí táàjọ sọ̀rọ̀ rí tó sọ pé òun lòún mú mi lọ síbi tí mo ti mo ti ní accident. Mo dẹ̀ confront ẹ̀ níbo la ti ríra rí níbo la ti pàdé rí. Mo gbàgbọ́ wípé nǹkan tí n bá máa jẹ́ láyé àti kọ́ látọ̀run ibi tí mò ń lọ. Now kó tó di pé mo wá di nǹkan tí mo dà lénìí. Now let me tell you the story of Ọpẹ́yẹmí. Program tẹ́ gbọ́ yẹn Ọpẹ́yẹmí ni mò ń pè lórí rédíò. Gbogbo radio stations mi pátápátá ni Ọpẹ́yẹmí ti ń lọ. And story ara mi ni mo fi bẹ̀rẹ̀. Kí ló ń jẹ́ Ọpẹ́yẹmí? Àwọn tó ti la ikú kọjá rí, tó ti la oríṣiríṣi kọjá rí, tó jẹ́ pé mo ti gbé ẹni tó ti kú fún ọjọ́, ẹni tí mo gbé wá 2 weeks ago, ó ti kú, wọ́n ti ẹ̀ ń bá àmọ́ ẹ̀. Ó tó di pé wọ́n fi trọ́lí gbé lọ. Ó wá já ìka ọmọ dídìrín ẹ̀ wá mì.
ó wá nurse tó ń tì lọ ó jùlẹ̀ pé òun ò ríbi tó ọwọ́ òkú ti mì rí wọ́n ti fi òwú sí nímú lẹ́nu o. So irú àwọn stories bẹ́ẹ̀ yẹn ni mò ń treat. So ẹ lè lọ sórí Facebook kẹsàkì fún Yinka Ayefẹlẹ Ọpẹ́yẹmí ẹ rí àwọn stories tí mo ti ṣe sẹ́yìn. So kì í ṣe pé bóyá mo fẹ́ fi bà èèyàn kan jẹ́ or mo fẹ́ fi attack èèyàn kan. So báwo ni tọ̀rọ̀ máa yìí ṣe wá jẹ́ ọ̀rọ̀ àwọn ní nígbọ́. Báwo lọ̀rọ̀ máa yìí ṣe wá jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ máa yẹn. Mò ń bọ̀. Àwọn èèyàn ló máa ń wá pé àwọn ti la ẹkú kọjá o ibi táwọn dérè nǹkan tó ibi káwọn tó di pé àwọn ní ìtúsílẹ̀ ó yẹ káwọn ti kú ṣùgbọ́n àwọn ò kú. Ẹni tí mo gbé wá sí orí rédíò yìí ọdún 4 tó ti wà ní sẹ́mínárì nìyí tó ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìhìnrere. Mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹni bá wo fídíò yẹn dáadáa á yé ipe kì í ṣe oníṣẹ̀ṣe ní bọ́ọ̀ yìí kì í dẹ̀ ṣe ọlọ́sàn yàbò lórí ìṣàbí oníkìníkà higher assassin ní iṣẹ́ tó lóun ń ṣe. Bẹ́ẹ̀ nǹkan tó ní òun ṣe àwọn ibi tó ti lọ ṣoògùn ló sọ ó lóun ṣe òògùn ní tápà òun ṣe òògùn ní ṣakí òun ṣe òògùn ní kinní kan èyí tó lóun ń lo òògùn eléyìí tó sọ yìí fún ni àpáyọ ó ní ibi tán bá mẹ́ta ló ti kú rí tó jẹ́ pé tó bá ti kú á padà jí ó lóun á padà jí. Mo dẹ̀ béèrè gẹ́gẹ́ bí òfin iṣẹ́ yìí ṣé mọ̀ pé kò sí Facebook nígbà tá ó dẹ̀ wà ní NBC code àwọn tó ń control wa ó ní àwọn nǹkan téèyàn wọ́n ń pè nǹkan kan ní NTBB not to be broadcast. Àwọn nǹkan kan wà téèyàn ò lè sọ lórí rédíò pé ẹni tí ò bá mọ̀ òfin yẹn wọ́n máa ń fàìn ẹni. Ìgbà tí Facebook dẹ̀dẹ̀ tó ti di pé kò sí nǹkan téèyàn ò lè fi hàn lórí Facebook ẹni bá mọ̀ mí dáadáa tó bá ń wo Ọpẹ́yẹmí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ àlejò tí màá gbé wá pé ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín hàn ẹni bá lóun fẹ́ àá fojú ẹ̀ hàn ẹ̀ẹ́dẹ́ bá dẹ̀ lọ gbọ́ fídíò yìí mo ní ǹjẹ́ ẹ fẹ́ kí n fojú yín hàn ó ní tó bá tó àsìkò lóun fúnra wọn á jáde ó ní ọ̀pọ̀lọpọ̀ lòun fẹ́ kó mọ òun ó nítorí òun fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé tẹ́ bá lọ gbọ́ fídíò yẹn níparí ẹ̀ mo ní kí làmọ̀ràn ẹ̀ fún àwọn èèyàn ó ní ó bẹ́tà kéèyàn má dáwọ́lé ju kéèyàn dáwọ́lé nítorí gbogbo nǹkan tóun kó jọ àtìgbà tóun ṣe ayé assassin àtìgbà tóun ṣe kinní kan nǹkan tóun kó jọ ó ní kò sí nǹkan kan tóun ní mọ́ ó ní ilé 3 lòun kọ́ ó lóun ti ta àwọn ilé yẹn láti kó fún àwọn ọmọ aláìníyàá. So kì í ṣe pé ọlọ́sàn yìí ni kì í ṣe olórìṣà ni kì í ṣe oníṣẹ̀ṣe rárá kì í ṣe oníṣẹ̀ṣe rárá. So òun kàn rí fáàsì pé òrìṣà tí wọ́n ṣe nǹkan tán ṣe fún òun fún àpáyọ ètùtù ẹ̀ tóun máa ń ṣe tí òun máa ń ṣe kò mí pé àwọn olórìṣà kọ́ ló sọ pé wọ́n ń ṣe é àwọn oníṣẹ̀ṣe kọ́ ló sọ pé wọ́n ń ṣe é ó ní nǹkan tí òun máa ń ṣe láti fi tu òrìṣà yẹn lójú torí oṣooṣù lòun gbọ́dọ̀ ṣe tóun bá ṣe òun á kú òun wà ní ó lóun wà láwọn tó ń rọ̀bù ní express ọ̀nà Èkó ọ̀nà Òṣogbo. So fún rẹ̀ ló sọ ẹ lọ wo fídíò yẹn tẹ́ bá wo fídíò yẹn tán á yí ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé bóyá oníṣẹ̀ṣe ni bọ́ yẹn kì í ṣe oníṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ ní pé dandan ẹ fẹ́ rí kò sá 11 ló ti lọ sẹ́wọ̀n lórí àwọn ọ̀rọ̀ yìí náà ni. So ọjọ́ ìmọ̀ ń sọ fún pé táwọn ọlọ́pàá bá dé tán náà fẹ́ mú nǹkan olóhùn rẹ́dì náà nígbà tí òun ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ commit mo ní self confession náà máa ń pè ó ní nígbà tí òun ṣe pé bóyá wọn ò mọ̀ tẹ́lẹ̀ ó ní rẹ́kọ̀dù náà gbogbo nǹkan tóun ti ṣe sẹ́yìn ní rẹ́kọ̀dù náà àwọn tó ti assassinate tó sọ gbogbo ẹ̀ náà ẹ lọ wo fídíò yẹn then ẹ understand better. So àwọn èèyàn tó kàn mú lórí Ayefẹlẹ gan mi ì tiẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá mi ì tiẹ̀ sọ̀rọ̀ débi oníṣẹ̀ṣe. Èmi tiẹ̀ sọ pé ẹ̀ tó láti báwo lẹ ṣe máa bú ṣẹ̀ṣe kò sẹ́ni tó láti bú ṣẹ̀ṣe ẹ̀sìn tẹ́yìn bá gbà lẹ máa gbà. mi ì tiẹ̀ sọ̀rọ̀ débi ìṣẹ̀ṣe rárá àyàtọ̀ fún tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo fi train tí wọ́n fi kọ́ mi ìyẹn àkọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsìtẹ́nì tó bíbélì gan sọ pé wàá fi ti késárì fún késárì tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi màá ní onílé ẹkú ilé ìrọ̀lẹ́ lẹ́mu bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. Ajá òṣùpá ni mí tí mò ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn ìbà ọ̀sẹ̀ rẹ̀ gbìdídógún tá a fi dálẹ̀ odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jẹjẹrẹ pẹ́ẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ ẹ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà kíre òní kójọ mọ́ wọ̀ wá lẹ́wọ́ àtàtà. Mo mọ nǹkan tí mò ń sọ ìyẹn ò mí pé bóyá mi ò gba Jésù mi ò ń ṣe Christian mọ́
I know what I'm doing and I know how I started my career. Pé báwo èèyàn gbọ́dọ̀ gbé tí wọ́n bá wo ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ láíláí èèyàn gbọ́dọ̀ sọ pé tí wọ́n bá wo so tán bá dẹ̀ náà fẹ́ rí bọ́ọ̀ yẹn júwe ara ẹ̀ ó júwe ara ẹ̀ ó ní ọmọ fọ̀kọ̀ lòun ẹnìkan pè níparí program yẹn sàmà ó ní àlejò ńlá lẹ gbà lálẹ́ yìí ó ní mìtínà ọ̀rọ̀ bọ̀ ó ní àlejò ńlá lẹ gbà ó ní òun ló jókòó níwájú yín yẹn mo níṣẹ́ ẹmẹ́ni tó ń sọ̀rọ̀ ó ní òun mọ̀ ẹni ó ti fojú wọn rí ní fọ̀kọ̀ ó sọ̀rọ̀ débì kan tó ní àkòsọ́mọ rẹ tó ń jáde ní fọ̀kọ̀ mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ó sọ̀rọ̀ débì kan tó ní òun máa ń bá òun ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá Adédìbò òun ní kó má kó mẹ́nu kúrò ńbẹ̀ torí mi ìfẹ́ kó dárúkọ àwọn tó ń dárúkọ ó ní tó bá sọ pé wàhálà ṣẹlẹ̀ ní ọ̀nà ẹ lọ wo fídíò